بجايك عجلت وعادلة أخرى ليوم مؤجل فصل أبو العود ما ذكرتك وادني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كل مشاهدا ليشهد به توحيد قلبي ومكوان إذا لم تكن لي في الشدائد عدة فمن يشفي المذنبين يكون لي وصلى عليك اللهم لا بارك ومن لا جوادك تأتراد مجلجل وما سجفت ورق الأمائم في الهما وقردكم ريو لتجريد بلبل صلاة تؤدي كل أكك روة ومجدا وتبديلا على كل أفضل ونادي إن أزمتنا شبت أزفارها واستحكم المعدل يا أكرم الخالق على ربه وخير من فيهم به يسأل قد مسني الكرب وكم مرة فرجت كربا بعد يذئل أجل بإذئاب الذي يشتكي وإن توقفت فمن أسأل ولن تراها أعجز مني فما لشدة ناكوا ولا أحمل وحيلتي ضاقت وصبري انقضى ولست أدري ما الذي أفعل فأنت باب الله أي أمره أتاه من غيرك لا يدخل أتاه من غيرك لا يدخل أيا من أتى ذنبا وقارف زلة ويا من يرتجي الحسن من الله والقربى تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبى ويكفيك هم أيام تخاف ويكفيك ذنبا جئت أعظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبلا يرقى إلى ربي حجبا صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن فليتك تحلو والحياة مريرة وليتك ترضى والأنام كداب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا نلت منك الود فلكل عين وكل الذي فوق التراب تراب وكل الذي فوق التراب تراب. اللهم صل على روحي على روح سيدنا محمد في الأرواح صل وسلم
على جسده في الأجساد. صلى الله عليه وسلم. صل وسلم وبارك على قبره في القبور. صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلامة صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. آمين. فوالله لا سر كمثل محمد. Ìwọ sì wà níbí tá a jọ wà níbí o sì láyà ogbórúkọ ànábì Muhammad. فوالله لا سر كمثل محمد. Dákun máa wà nínú wọn àwọn wo àrẹ́bìnrin náà tí ń dọ̀rì kíámà òun yọwọ́ lọ́rọ̀ wọn wọn láwọn wo ni ó náà tí a bá dákọ̀ mi tí wọ́n ń ṣeré gbè kò yòǹbó mi ana bari'u minhu wa huwa bari'u minni ó ní mo yọwọ́ lọ́rọ̀ rẹ̀ ìtọ́lì kìyàmà tí wọ́n kọ̀ síwájú ní hādhā khārijun min rahmati rabbi. Allah. èyí ìgbà tó ti éètì ànábì ó ti kú nínú òkè ọ̀nà. فوالله لا سر كمثل محمد. lónìí àwọn ọmọ wa ní pè akáwá sóríire ẹ mọ̀ rò pa àwa yẹ wọn sí wọ́n pè àkó wa dáa fún àsì ni ṣùgbọ́n àwọn ẹlòmíín náà pè ẹ lọlé ọlọ́pàá tó dáràn gbogbo arúgbó ni wọn ló kó síbi jì náà. وإني عليه Professor Lofe شاهد ومجرب. àfọ ọmọ àfà. فصلوا عليه دائما. èmi délé mo débi tí ẹ ti bí mo dénú lẹ́yìn. ذاك أنه bàbá tó bí ẹ. لا إله إلا الله. لدى الله من صلى عليه محبب. wọ́n pè wá ní. من دعانا من دعانا فأبينا فله الفضل علينا. aṣíwájú. وإذا نحن أجابنا very dearest to my heart. رجاء الفضل إلينا. ìwọ tí ẹ bá pè tán ọlọ́ọ̀dọ́lọ́run lóhùn. له ọ fẹ́ kí wọ́n pè òun ò ní pè ọmọ ni. الفضل علينا. ìwọ ni wọ́n ń dọ̀ láàmú káàdì ojoojúmọ́ wọ́n fẹ́ gbowó rẹ̀ tán ìgbà tó ti ní ń kọ́. ṣùgbọ́n ti wá ní tọ̀ nígbà kan ọ̀ní tọ̀ ń dọ́lọ́run lẹ́bi. ó ní wọ́n fi òun jalága ìwọ tó ti náwó ní tí wọ́n kó wálẹ̀ ńdọ́tọ́lọ́hún ò tí ì pè ọ́. ọ̀yá jọ jòkó ságà wájú wọn lé ọ sẹ́yìn àyè yín kan tó fi dé sáfù ẹ̀yìn. àwa pè ọ ọwọ́ ayarí ẹ dákun ṣé mo lè sọ̀rọ̀. من دعانا فأبينا فله الفضل علينا. ọwọ́ ayarí ìsìn lọ́wọ́ agbọ́n dọ́tọ̀ ńdọ́lọ́ láàmú kọ́ tó dé èèyàn ńkọ́
ìwọ ní wàhálà àwọn èèyàn pọ̀ kò yí ọ ní igi tó bá léso lórí ní ọmọ lẹ́kọ̀ọ́ mọ̀ tí ò bá ti ní nǹkan máa yí ò ní débẹ̀ mọ́. Falahul fadilu alayna. Mo gẹ̀ sí rí wọn yíyà lọ́nà fún. Ẹ jẹ́ má bàtàrà yín jẹ́. Ìwọ tí a bá ń pè lóde máa bẹ náà kọ́ máa ní sí ni. Ó níbi tó dé àfẹ́ dán ló mọ́ ọ̀fẹ́ sí mọ́nú ayé nu. Wa idha nahnu ajabuna. Àwọn gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ káàkiri. Ìwọ tó gbé ọkọ̀ 220 million wá. Ìwọ náà wà mú 500,000. 500 naira. Ọwọ́ àti ìwọ náà kóló. Ṣé tó ọ̀fẹ́ ná káyìn láyé rẹ̀ nù? Ẹ̀yin lẹ́ni wá sọ̀rọ̀ o. Falahul fadilu alayna. Wa idha nahnu ajabna. Raja'il fadilu ilayna. Alága, kí ló fà á tí màá fi lọ wá sí káàkiri? Ìgbà mi máa yọ omi lára nílò dáhùn. Ẹnìkan wá ní kí ló dé tẹ̀ máa sin mo ní àwọn kó bá mi. Bẹ́ẹ̀ bá ti lóhun ò ṣe mọ́ kò ní sí mọ́ ni. Àwọn tá a ti dúró lẹ́yìn àgbo rí ká tó dánmọ́ ojú àgbo. Wọ́n ti yàn á jẹ rí tá a ya fọ́tò tí ẹni ká mọ̀ hàn tí ẹ gé kúò. Àṣà ya fọ́tò yóò sú aláyé. Wa idha nahnu ajabna. Aṣáájú ò gbọ́dọ̀ mọ́ dáhùn. Ìwọ tó kàn pìtàn síwájú àná nílùú yìí ọ̀ nígbà Àbújá mọ́. Ọ padà bí tẹ́ ti bí ọ. Torí ìlú yóò fún wọn kí ló tó sú lónìí. Yóò dágbére àbí kí wọn náà ni wàá mú. Bọ́ndà àná. Mọ́dánà fàbẹ́yìnà. Ètò mi ń bá ká tẹ́ rí ọmọ 17 years mo ti bẹ̀rẹ̀ rẹ̀. Falahul fadilu alayna. Àmọ́ ńgbà náà tí máa ń bú àṣẹ àárẹ̀ wá bí ká lọ wọkọ̀ atanímọ́rábá ọkọ̀ tó wá fẹ́ wá ra tánlẹ̀ yìí ọkọ̀ tí ń lọ Márádì èyí tí ń lọ Zamfara èyí tí ń lọ Katsina Gusau bẹ́ẹ̀ bá lóun kọsẹ́ fọ́lọ́ níjọ́ náà kò ní débi tó dé lónìí. Kí ni ń ṣèwò olówó tó fẹ́ náwó tó wá ń kanra ṣùgbọ́n sì ní máa kanra. Kí ló tó fà bínú fún ọ? Ọ ti jẹ́ tó fẹ́ jẹ́ tó ti wà. Ọ dààmú lówó ọ tó ń dààmú náà. Ọmọ yọwọ́. O tó ti ń wá nǹkan tí ń da lẹ́rú. Wọ́n ní kí lẹ́ ń wá? Ó ní wá nǹkan pàtàkì ni. Yóò wá rí 5,200. Ṣé ń lọ torí ẹ̀gún sùn tó wà rí bọ́ sí? Tọ́ba kan lọ́rùn sílẹ̀ yìí ń tọ́jú rẹ̀. Kò rán mọ́ sẹ́ni kó gbàgbé change sí lọ́wọ́. Èlé lọ lókù 200 fi síbẹ̀. Kò ní fọwọ́ ara rẹ̀ gbá òjò ní kò fi lélẹ̀. Idha nahnu ajabna. Ọwọ́ gàgàgà fa ọ̀wá kú olólòsì. Ọ̀yọ̀wọ́. Oore sí ọ̀dọ̀ rẹ̀ yà. Idha kunta la turja lidafu'i mul'immatin. Ẹ̀yin àgbàlagbà tí ẹ pè mí, àwọn ọmọ wa ni wọ́n pè wá. Ẹ dúpẹ́ irú ọmọ tẹ́ ẹ bí àwọn youth gidi ni. Ọmọ gidi. Walam yakun lil ma'rufi indaka mawdi'u. Wọ́n ní wọ́n tó ọba náà tóbi. Wọ́n wá máa pè ọ́ lè dá fún ẹ̀yìn. Mul'immatin. Nítorí àbùkù fẹ́ dé, wọ́n rántí pé lẹ́yìn làwọn ò ti rí iyì. Wọ́n fẹ́ ṣe wedding gidi, wọn ò wá yá mọ́tò nílé rẹ̀. Wọn ò tiẹ̀ fẹ́ lo lé rẹ̀ pé ẹ dákun ẹ̀yà wa nípa lọ lò.
a fẹ́ lo àgbàlá yín ẹ dákun irúbi tẹ́ kó àsìn ọwọ́ à ń bẹ ayé ò bùkátà rẹ̀. wala yakuli ma'rufi indaka mawdi'u. kásẹ̀ dáadáa kò láàyè lọ́dọ̀ rẹ̀. wala anta dhu jahin. wọn ò tún wá yá iyì rẹ̀ lò. yu'ashu bi jahihi. àwọn ará àdúgbò fọ́ sọ́yà báwọn lẹ́ni iyì ọ̀sẹ̀ ni iyì àtọ̀ wọn ò tún wá lè lò níbi iyì rẹ̀. alòyè aṣáájú kẹ gbàtí fi láàdì báyìí àwọn sàárín ti lọ báyìí àmọ́nú ọkọ̀ tá àti ẹ̀wọ̀n mọ́ wọn ò lè lo iyì rẹ̀. wala anta linnasi wala anta yawmal ba'thi linnasi tashfa'u. kódà jẹ́ kìámà ọba níbi tó lè sì pé èèyàn. fa'ishuka fi dunya. ayé tá ń lò lọ́wọ́. wa mautuka wahidun. àti kọ́mọ̀sí láyé ipò kan náà lẹ́jọ́ wà. ìwọ àtàwọn òkú lẹ́jọ́ ń díje. torí ọ̀wà láyé ọ̀wúlò tó bá kú ayé ò ní sọkún. وعود خلال من حياتك أنفع. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. àìdúpẹ́ ni. bó ti máa tí ò jẹ́ ọ dúpẹ́ ọkọ̀ tí ẹ tó jọ ẹ ló fẹ́ pa ọ́ kú. lọ wo iye tó ní tẹ́lómìn náà ní kò sẹ́ni tí ò wọṣọ lé nǹkan mọ́lẹ̀. ẹ̀wọ̀n kọ̀tẹ́nì kan gbé wá ẹ̀mọ iye abẹ́rẹ́ wákàtí tí ń gbà. La ilaha illallah. ṣé tolúkálùkù máa sọ tí ń ṣe. ẹjẹ́ sinmi kẹ́mẹ́ wáyé aláyé wúra rẹ kọ́ dúpẹ́ ni. alhamdulillah. sọ̀rọ̀ lọ́wọ́ pé ọ̀nìkan ló bàjẹ́ fún jù láyé ni. ṣùgbọ́n náà láwọn tí ò tó ọkẹ́ lọ fẹ́ kí wọ́n ṣe. bọ́ọ̀tì lọ́ọ́ tòsí tó ọ̀n tó ń bu àwọn àǹtí rẹ̀ lásọ. La ilaha illallah. ṣùgbọ́n àti òtún ọ̀run bọ́ọ̀lù lọ́lé ọdún wọn lásọ. ọwọ́ ń kara mọ́tò mẹ́rin nìkan kó wá kí n tiẹ̀. báwo ló ṣe kàn ẹ́ kí ni fìtínà rẹ wọ́n ti fún báàrẹ̀ ó ga bí ayé tọ́lọ̀ nǹkan mọ́ ọ. gbogbo ọ̀tọ̀ rí lónìí tí wọ́n ń ka ọkọ̀ ọjọ́ wọ́n ti gbaná sòrò kọjá rí gbogbo yẹn gbàgẹ́ ìjòkó. la tukithiri hammaka. bí ti ń dàgbà lẹ́nu dàgbà tẹ̀lé mi. ma qaddara yakunu. Abdulmajid ìwọ náà náwó sí ìjòkó. la tukithiri hammaka. ma qaddara yakunu. a ti yin Ànábì Muhammad. ìrùdọ́kọ̀tì dunya. bí mo ṣe fẹ́ kásẹ̀ láwùjọ ẹ̀ tí ì ṣe bẹ́ẹ̀ yorùbá Ànábì tó wà. alayka wazilamat. ó sì ń ká mi lára bá. aniwaruha washtaddatil kurbatu. ní ìsọ fún aṣíwájú kẹ́mi náà gbé kó Starbucks mi ká kó mi mẹ́wàá wá ká kó ẹ̀ tó yorùbá Ànábì wá látọ̀fà. ìdọ́kọ̀tì dunya alayka wazilamat. Ànábì tó sọ̀rọ̀ lórí tẹ́ẹ̀bí mi. wọ́n ní aṣàbáàbù shub'atun minal jununi. Allah. ó ní ẹni wọ́n sọ̀rọ̀ lórí ọ̀dọ́. ó ní ọ̀dọ́ tẹ́ rí yẹn ọ̀dọ́ tẹ́ rí yẹn ìran kan ní nínú ìran wèrè. bẹ́ẹ̀ yóò bá ṣe dáadáa tó bá fẹ́ lu ọ̀dọ́ yóò lo bí wèrè ni. ẹni má pè júwe wèrè wá. ọ̀dọ́ tí ó máa gun ọ̀kadà bàbá lórí 120 150 yóò máa wo èéfín lẹ́yìn. ìran wèrè nu. mo ti mọ̀ pé yóò ṣe báwọn ṣáàjà mánéjì ẹ̀ lónìí ni. alayka wazilamat. aniwaruha
واشتدت الكربات. èyí ni wàá yín sókè ẹ sọ fún ọ̀dọ́ tẹni wá sàn lórí wọn lónìí pépò làwọn ọ̀dọ́ ọmọ mùsùlùmí ó ṣe wúlò bóun ṣe ṣe tí orílẹ̀-èdè wọn fi ga tí wọn ní máa ṣépèlé Islam látara àwọn ọ̀dọ́ tọ́pìkì yẹn jìnnà máa ń kí bọ́ra wọn díẹ̀. Wàjálì sọ̀látàkà. ọmọ mi dá mi lóhùn èyí tí wọ́n sọ̀rọ̀ ní ẹ lò. Kúláhà ìnàbíyìnà. Tukfali humuma. Wàtúgì farizalatu. Mo tẹ́ ti kọ́ lára mi ní ẹ lò. Kò sí sẹ́yìn sí òbí mi láwọn mẹ́sàn-án wò ni. Gbogbo tó ọba dé tí ìbá ti ṣe nǹkan rẹ bó bá ṣe ní ọba ṣe ń bẹ̀. Ọwọ́ débì kan wọ́n kó ẹja kalẹ̀ fún ọ ọwọ́ kó mutì wọn ò rí bọ̀ ti rì. Tọ́ba lọ jẹ̀bi ilé rẹ̀ ọ gbègbè kó lóde olóde ni. Dédé o bá ṣe máa ṣe máa ẹjọ́ ṣe máa dá sí àṣìá. Wàjálì sọ̀látàkà. Kúláhà ìnàbíyìnà. Mo kí alága lẹ kọ́kọ́ máa ń kí lọ́dọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ má bínú o ìmáàmù olúlèmi mo kí bàbá wa míṣẹ́nà wa ìmáàmù wa ẹni kí ló dé torí tí n bá lọ tí wọ́n ní ẹ mọ́ fa gbogbo nǹkan ní máa yí padà àwọn tó gbé ẹgbẹ́lẹ́gbẹ́ kalẹ̀ wọ́n fìwé bọ̀. Wọ́n ti ìwé bọ̀ mo ló dé kí wọ́n fi ìjọba ìmáàmù sábẹ́ chairman. ọ̀nà tí a gbá fìwé bọ̀ ní kó lè bá favour wọn. ẹ dákun torí Ọlọ́run o sàábẹ̀ wo ló rùkú ṣáájú ànábì rí. ẹ mú wá mo fẹ́ kẹ́ mú wá kódà ààrẹ orílẹ̀-èdè tó bá ní ìmáàmù òyára rùkú tó bá rùkú tọ́lọ̀ wọ́n gbàrú rẹ ẹni tí ìsẹ̀gbẹ́ rẹ wájú Ọlọ́run wá lọ ti jù lọ. bí n bá lọ tán ẹ máa ṣe bẹ́ẹ̀ tí í ṣe ìmáàmù Ọ̀fà bí ó ti ṣe tiẹ̀ ló ṣe lónìí rán. Tukfali humuma. Wàtúgì farizalatu. Bàbá mo ní ọkọ mi tí ní Ọ̀fà àwọn bíjìbíjì bílíọ̀nìà wọn kọ dá ọkọ mi ni lóbi bí wa ala alihi wa asahabihi salli ala sayyidina Muhammadi anabi first. Gbogbo àfa kọ̀ọ̀kan wá ní ànábì nínú ìjọ wọn. Allah. So ti wá yí abáyé. Tukfali humuma wa tughfari zallatu. Mo kí ẹ̀yin lẹ́ ń tukọ̀ ẹgbẹ́ ọpọlọ àfáà ó ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ gbogbo owó tí máa ń náwó tínú rẹ̀ ń dùn ọ̀rọ̀ náà gidi ló gbọ́ ni tí a bá ní àfáà àkótọ́ bá nu orí wọn ní wúlà sí tọ́lọ́run Ọlọ́run mọ iye yẹn níyà táwọn àfáà jẹ òní ó kọlu ayé yóò àsokún wa bá wa àwọn àmọ́ aranjú lóru ẹ̀ tó sẹ́ ọkàdé kan fún lu ẹ̀ ń kùmọ̀ lẹ́yìn pé ṣé wọ́n lọ́ọ́ وقلبنا ونورنا وشفيعنا àbí من لم يصلي عليه فهو بخيل أنت موسى وموسى لا يصيبك من حيث وجهت فإن الله ذو موسى
mo kí aṣíwájú Sheikh Abdulhakeem Bello, mo kí alága, mo kí púpọ̀, mo kí igbákejì ààrẹ tí wọ́n sí nílé, ọ̀rẹ́ wa gidi, olólùfẹ́ wa, mo kí Sheikh Najimudin Usman Yasin, the pride of Islam, oyè tí wọ́n jẹ lọ́fíìsì mi nù, ìbò wíyan láwà ni. Wa nuruna ẹ̀rí mo kẹ́yìn ìyá tààrin pẹ̀lú lọ́wọ́n ní dàrú. Kí ló tẹ́ sàmì jákè? Gbogbo ẹ̀dá tí ó bá ní dúkìá tó pọ̀ àmọ́ àárín ẹ̀ pẹ̀lú Ọlọ́run wá joro kò lè ṣoríire. Ó yẹ ká dúkà àárín àwọn àtọ́ Ọlọ́run ó kún. Gbogbo ẹ̀dá tààrin ẹ̀ pẹ̀lú Ọlọ́run ò bá kún yóò ń jẹ̀bi jáde kìámà. Kò rájọ dá síwájú Ọlọ́run náà. Man lam yusalli Okay, Council of Elders. alayhi fa bakhilu. Mo kí ya Bello. Bello. Abdullahi wí. Àgbàdé sí ọ̀gá rẹ̀ bọ̀. Bello. Lasta bi shay'in. Innaka mayitun. Innaka abdun. Bello. La tatakabbar. La tatajabbar. Tí ń jẹ́ Bello ní Nasiruddin. Olùrẹ̀ ẹ̀sìn lọ́wọ́. Èdè Fúlàní ni Bello, èdè funfun nìyí. Kí ọ̀sán ìdáwà Farida. Ìyá Abdul Qudus. Kí n púpọ̀. Tọ́pìkì wa. Orípa wo ni àwọn ọ̀dọ́ Mùsùlùmí ó kó lórílẹ̀-èdè yìí tí ó fi máa ga sí tí ò ní bàjẹ́. Abẹ́rántí àkọlé mi pé ọ̀dọ́ ìran kan nínú ìran wèrè àfẹ́tọ́lọ́ ń bá yọ. Ẹ̀wọ̀n ọmọ wa lóbìnrin tí ń lọ tí ń bọ̀ sẹ́ni pé àdọ́ bojú. Ẹ lọ agbo mi ìtìlú wọn wà nísìn ẹnìkan ní ilé àtàfẹ́ hàn. Gbogbo ara wọn yọ lè bí ara wèrè. Bọ́ọ̀lù ọyọ́ máa mi. A'udhu billahi minash shaitanir rajim. Mo kí alájà wa Khadija. Ìyàwó ànábì. Bismillahi. Kí ló dé Yorùbá ànábì máa? Rahmanir rahim. Alága obìnrin ò nínú. Kò lọ́sọmọ́ dìgbà bọ́ lọ́wọ́ ọkùnrin. Obìnrin lẹ́ẹ̀ máa pé ń gbọ́ ọba kọlù lọ́wọ́ àmà pé ìrọ̀kọ rẹ̀ ní ránníṣẹ́. Kò lọ́sọmọ́dì gbàmọ́ lọ́wọ́ ọkùnrin. Ọ̀rọ̀ kí bí ìyàwó rẹ̀ tó máa halẹ̀ mọ́ kó kúnlẹ̀ kó káwó kèdè. Ọ̀hún ti sáhìbà nìsíwáàn. Ara sahiba niswani. Alágàbìnrin máa wò mí. Yahasabu anna. Onímọ̀lẹ́ tó kóbi ìjọ, ó wá rò kóbi ìjọra wọn. Sawa'un wa ba'unun. Bàbá. Bainahunna ba'idu. Mo ti bẹ láàrin omi jìnnà. Àdíjà ìyàwó ànábì. Ǹjẹ́ ànábì ò fẹ́ tànábì kọ́kọ́ lọ tọrọ ẹ̀. Ó wá múra bákan. Àwọn aráàlú wa sọ pé àmọ́ rí mọ́ lọ. Àdíjà wa gbẹ̀yìn kùlé, ó ní wọn ò lè mọ́ lọ pààrọ̀ aṣọ rẹ̀ wọ̀nyí. Owó náà nídìí náírà wa, owó ọmọ ha fún ọ. Ló bá dé padà, olówó ni. Bọ́lá ti wá, ó lè mi náà mú wá lẹ́kọ̀ọ́, wọ́n láàmú. Wọ́n sì mọ̀ ọ́. Ẹ̀yẹ́ wọn lómi ìjọra wọn, ẹjẹ́ sì ní gbókìbòkì. Obìnrin tó bá ti bá sẹ́lẹ̀ ibi tí ń kọ̀ǹtúrò ayé ẹfun lápẹ̀lẹ́ ẹ̀. Ẹfun lápẹ̀lẹ́ ẹ̀. Àdíjà àkọ́kọ́. Òní kí n sọ ìyẹn ọjọ́ mi ń bọ̀ tó ní tẹ́bẹ̀ mi. Faminhunna jannatun. Wọ́n ní bẹ́ẹ̀ lómi tó bá fẹ́ bíbà tó wà ní paradise. Tafi'u zilaluha. Wọ́n kú díẹ̀ kọ́ yẹ̀yẹ́ báyìí, yóò sì di.
tó bá kù díẹ̀ kọ́ tẹ́ yóò di wọ́n sì máa nífọ̀kànbalẹ̀. Wa minhunna ni'ranu lahunna wuqud. wọ́n sì mẹ́nu omi iná tí jòkòfò ni báńkò kẹjọ yóò sọ ọ́ dòdò sí. nǹkan ò torí o yẹpẹ ni kò lè mú omi kó yó. kò tó ni mo kẹ́yìn ìyá ìyá àtàwọn ẹ̀wọ̀n bínú torí Ọlọ́run ẹ jẹ́ ń jí sí àwọn ọmọ wa ọmọ tó bá níwà yìí bí àgbàlagbà ń sẹ́ni tí mo fi lè lọ́fà lónìí pọ̀ bàbá ọlọ́ọ̀fẹ́ ni lọ́bẹ̀ ṣe pè mí ní ẹ bá gbé dáárì wá wo lọ gàràrà wá wo yìí nǹkan tí mo lè fagilé orí mi wá ń mì pé mo ti sàdé pẹ̀lú ẹ̀wọ̀n yìí wọ́n pé ẹ̀sùn sí déètì mi nígbà tó yá aṣáájú bá pè mí lóru prógámù Àbújá tí a ti rí mo ní mo ti yá ẹwà àpòrò parí. A'udhu billahi minash shaitanir rajim. Ẹja tírìsì ẹ̀ka bọ̀ lọ. Alam tara anna Allaha anzala minas samaa'i ma'an. Ó lábẹ́ rí bí Ọlọ́run ó ń rọ̀jò láti sánmà. Ó ń sọ omi kalẹ̀. Fasalakahu yanabi'a fil ardi. Omi ó máa wá káàkiri lẹ́lẹ̀. Thumma yukhriju bihi zar'an mukhtalifan alwanuhu. Pẹ̀lú omi tó rọ̀ sílẹ̀ ẹlẹ́ yìí, ẹlẹ́kẹ̀ẹ́ tẹ̀lé mi o. Àwọn irúgbìn oríṣiríṣi ó máa jáde, àwọn ewé oríṣiríṣi tí ò papọ̀. Ilẹ̀ tá a ti rìn, ẹ̀gbọ́n tó plain báyìí, bójú bá rọ̀ tẹ́, nǹkan máa hù jáde mẹ́. Mo ló sá sígbà tó gbẹ. Thumma yahiju fatarahu musfarran. Tó bá yá, gbogbo tó ti hù jáde yìí, yóò tún wá máa fúnrọ, yóò tún wá máa yẹ́lò. Ó múra àti gbẹnu. Thumma yaj'aluhu hutama. Tó bá yá yóò wá máa wó yóò máa di nǹkan dáná, atẹ́gùn ó máa gbé dànù. Inna fi dhalika la dhikra li ulil albab. Ìrántí nìyí fà tó ni wọ́n bá pé jàmáà ẹ̀ ní kí ni ṣe ń túbalẹ̀. Òjò tí ń rọ̀ láti sánmà, bàbá nù. Bàbá ló wà lókè, ìyá ló wà nsàlẹ̀. Ilẹ̀ ẹlẹ́nìyá, ara bàbá ló yóò ti dà sára àyá. Yóò wá lóyún yóò máa rọ́ kẹ̀kẹ́. Látara obìnrin kan, ó lè bí ọmọ mi yóò burú jù, yóò bí mi yóò gọ̀ jù, yóò bí mi yóò kúrú jù, ìmí ò ga jù, ìmí ò lówó, ìkan ó pupa, ìkan ó dúdú, ìkan ó yọ̀dẹ̀. Ìkan ó yọ lówó, ìkan ó yọ lòsì nínú kan náà. Ìkan ó yọrí àpẹ́sìn, ìkan ó yọrí ẹrú. Nínú kan náà sì ni. Bàbá kan ìyá kan ni wọ́n bí ọmọ méje, a sì máa rí olú ọmọ, a máa rọ ọmọ tó kan, a máa rọ fọ́rí, a máa rẹ tó rí rẹ́pẹ́. A lè tó wọn fún lówó bísínẹ́sì yóò mọ̀ ọ́rùn lọ́dọọdún. Àpà. Awalam yara li. Tó bá di pé ṣẹlẹ̀ bẹ́ẹ̀, a máa dàgbà. Tàbá dàgbà dáàyè kan tán, a fọ́ káàkiri orílẹ̀ ayé. Tó bá yá, a máa dàgbà díẹ̀díẹ̀, a máa hun jọ gbogbo orúwa ẹni ìsìn. Bí o bá sí àrùn ọlọ́mọdé á rí, a lè sanra sí mọ́. Tí ìbá ti ṣe bárakú tó lúwẹ̀ ń wú, kò sí tá a lè jẹ mọ́. Éèjì wa ti kọjá bẹ́ẹ̀. Irú wa tí wọ́n tó sanra wèrè níṣẹ́ fura sí o fẹ́ kú nù. A lè máa dán ìgbádùn tá a fi sanra ti kọjá. Ìwọ́n tó ń lo máa wú ọ́ kú ni. Ó sì fẹ́ para rẹ̀. Bàbá ọ̀dọ́ lẹ rí yẹn ṣé ẹ wá rí ọ̀dọ́ tẹ ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀yìn ọ̀dọ́ gangan tẹ ẹ rí o ó lásìkò tó gùn jù ẹlẹ́kẹ̀ẹ́ tẹ̀lé mi tí wọ́n ti bí alátọmọ ọdún kan mẹ́wàá ọ̀sẹ̀ ń dàgbà bọ̀ 20 ọ̀fẹ́ jọyìn ọ̀dọ́ 25
ọ bẹ̀rẹ̀ ọ̀dọ́ bí kọ́ mọ̀ wálé bọ̀rọ̀ bí kọ́ mọ̀ lẹ̀kọ́ ká kọ́ mọ̀ pẹ́lẹ́ èyí obìnrin náà yóò mọ̀ kun jàbàkí yóò mọ̀ tọ́tẹ̀ ọ̀dọ́ ń sí ọ ara ẹ fẹ́ balẹ̀. tó bá rìn díẹ̀ báyìí ọmọbìnrin náà yóò wọ bàrà àdìrẹ lẹ́yìn báyìí yóò ná dáràn lẹ́yìn wọn náà sàgbákò lọ́wọ́ ọkùnrin. ọmọge wòra lọ́dọ̀ lórògbò ọdún lọ bẹ̀rẹ̀ sí ní sàgbákò àwọn tí ní tàbí ní sinmi lára rẹ nù tí ó lé ọlé bàbá rẹ lóde hù. bàbá wọn ní ọ̀dọ́ tẹ́ ẹ rí ológun jù wọ́n wà àfùdọ́lùmọ̀rá àìlèlè ọ̀hún ó sì lọ́lọ́lá jù lọ ọjọ́ orí ẹ̀dá ọ̀dọ́ là fi wá ń tà jẹ ọ̀dọ́ là máa fi wá ń tà mọ̀ ọ̀dọ́ là fi ṣiṣẹ́ ewu orí là fi jẹ́. wàlá tufuni shababaka fagutanimu. ẹ̀yin àwọn atẹ́jọ́ kó síbẹ̀ yẹn gbogbo yìí ò ní parẹ́. àtẹ̀yìn bàbá náà mo ti nàró sí wáàsí bí wákàtí mẹ́sàn-án rí mo sọ̀rọ̀ wákàtí mẹ́wàá gbà mí ìjọ tó bá sọ̀kalẹ̀ sí mi lábàá tí sì wáàsí mọ́júmọ́ ó ti pé ọdún 5 títí dókítà ní sọ fẹ́kẹ́ mi rẹ̀ ogun máa jòkó mo bá débi wà dáadáa lì náà. wàlá tufuni shababaka fagutanimu. àmọ́ tó jọ alẹ́ mi bá dé kò lè bú ọ̀sán mi n tí mo fi ọ̀sán yìí ṣe bí alẹ́ bá dé yóò mọ̀ mí rí ni iṣẹ́ lọ ṣe tó báyìí. ومثل بين عينيك الرحيلا. ó ní ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí ẹni náà ẹ̀ dá mi náà sì ká mi náà ó ní ẹ má fi ọ̀dọ́ yín ba ayé jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin ni ọ̀dọ́ lóbìnrin ni àwọn yìí tàn sọ́ọ̀rù dín ẹni náà kí ló tẹ̀ náà dáadáa ibi tẹ́ bára yìí lágbára gbogbo mùsùlùmí ayé lè bá sọ̀rọ̀ ọ̀dọ́ bàbá ẹ̀fọn nínú fílà níṣẹ́ ní ká máa yàn 1000 rakas ẹ̀kẹ́ fún àjọ jímọ̀jímọ̀ gbogbo tó bá ti lé ní 70 ẹni bò ní ẹ̀sìn yẹn tiẹ̀ mọ̀túmọ̀ ọ̀dọ́ ẹ lọ́wọ́ Káàbà àwọn akó àga ti sára gẹ̀nẹ́ àwọn ti rọjú wá mọ́kànù àwọn tí wọ́n lo second chance ẹ lọ di Káàbà wọ́n tún wá kó kẹ̀kẹ́ kalẹ̀ tí wọ́n fi ń taari àwọn kan ní o kí ló fà á wọ́n tó bá ti bọ́ fún yẹn ní ọ̀dọ́ túláàsì lọ́ọ́ fìdí ṣe lọ́jọ́ alẹ́ gbọ́n tí ìwé aṣíwájú ọ̀dọ́ tẹ́ rí ó ní ìrìn àjò tó gùn jù tó sì ní ọlá jù ṣégbé ni mò ń kéyàn mù yìí kì í ṣe tí kú kì í ṣe tààrọ ẹjẹ ogún ọdún ó ti dé sí pé ẹ fẹ́ sọ báyìí nísìn fúnra fún níbi káì má jẹ ń já má kó bá mi. bàbá nígbà tí ọ̀dọ́ ń gùn a ti ra àwọn aṣọ kan ọ̀nà wájú ọ̀nà lẹ́yìn ara mi ò lè wọ́n mọ́rin sí kí tọ́jú orí mo ti ṣiṣẹ́ kọjá bí mo ṣe mọ lọ́jọ́ orí owó alẹ́ lẹ́sìn nǹkan mọ lójú ni ọ̀dọ́ gbogbo òjíṣẹ́ Ọlọ́run tí a gbaṣẹ́ ní ewu orí ayé dà wọ́n láàmú àwọn tó ṣe lọ́dọ̀ àwọn náà ní gbé débì kan. bàbá ọ̀dọ́ tẹ́ rí ó ní agbára àṣẹmí ọmọ èèyàn bóòlù àṣẹ wa lò ń tẹ́ bí mi nù tọ́pìkì tí pòfẹ́sọ̀ fún mi nù àwọn ọ̀dọ́ mùsùlùmí bóòlù àṣẹ wa lò torílẹ̀-èdè ó fi jèrè wa tí ò ní bàjẹ́ látọwọ́ wa. wala tufuni shababaka fagutanimu. ومثل بين عينيك الرحيلا.
súnmọ́ bí kí n máa rí gbámú dáadáa ara ẹ̀ sáfara ẹ jẹ́ fàyín ní apá kẹ́mọ̀ kan. لا تفني èmi ń jọ gbaṣẹ́ ní òní rẹ̀. شبابك فاغتنم. àwọn youth Ansarudeen ní ẹ̀dá mi lónìí wọ́n ní àkọ́kọ́ ti Abuja branch àbí wọ́n ní àkọ́kọ́ nù tẹ́ kọ́kọ́ fi ọ̀dọ́ yín ṣe òun náà ní kí ni al-akhlaqu al-fadila. mo ti wá wọ tọ́pìkì báyìí ohun tí a fi ọ̀dọ́ yín ṣe nínú Islam torílẹ̀-èdè ó fi ga professor wọ́n àwọn àwọ̀ àti imú yẹn gbà yìí lẹ́ẹ̀ni lọ́wọ́. àwọn kan bẹ̀ tarkul harj ọ̀dọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ bá ṣe làásìgbò wọ́n fẹ́ campaign ládùúgbò kan olówó mú ọ̀kadà tí ń dẹ́bù rẹ̀ báyìí ẹ wò dáadáa wọn ò jèrè rẹ̀ láyé mọ́nu. ẹ ká ẹ̀yin ọ̀dọ́ ẹ jọ ẹ̀yin ọ̀dọ́ ìwọ lọ́wọ́ náà lọ́wájú ọ̀kadà ọ̀wá ń ṣáájú ẹnìkan tó wà nú ọkọ̀ dúdú jẹjẹjẹ sóbẹ́ náà ń kó bírù rẹ̀ ẹni tí wọ́n ń torí ẹ sí ọ̀kadà báyìí kò bẹ́ náà ń kó bírù rẹ̀ ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí lóbìnrin ní náà wàhálà tẹ̀yìn ń ṣe ni pé vẹ́ẹ̀sì mọ́nbẹ́mọ́nbẹ́ tẹ̀ ń wọ̀ tẹ̀ ń tẹ̀lé lóṣèlú ká tẹ̀ ń gan ọkọ̀ ìyàwó wọn dà lára yín ẹni tí ó ṣèyàwó alága àti àwọn sẹ́nẹ́tọ̀ àti àwọn asòfin rẹ̀ síbẹ̀ ṣe múra ló múra àwọn ò lè múra wọ́n fi tiẹ̀ bá tí ń jẹ́ ni. wọn mọ̀ dáàmú tó ẹnìkan fẹ́ wọ ipò ńláńlá ó wá lọ ra àdá àtọ̀bẹ́fẹ́yìn ọ̀dọ́ ẹbí ẹlọ́mọ tí ẹ dánú ẹ tí ó kúkú ẹ̀sìn. ǹjẹ́ bó ti fẹ́ kí wọ́n pa ẹ̀yìn fún òbí yín ọmọ tí ó jẹ́ ọmọ kìnnì kan ó wà ní London lọ́ba yìí. ṣé wọ́n ń gbọ́ mi yé? àṣì àkọ́kọ́ ìwà làásìgbò kò yẹ ọ̀dọ́ mùsùlùmí torí kí ni àwa láti ké ìwà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ba máa criminals bàbá tí wọ́n máa pa mí lẹ́kún tọ́ba pàréèdì wọn tẹ́ tọ́ba ń ka ọkọ̀ wọn kìnnìkan tọ́ba jẹ́ 20 ẹni rí mùsùlùmí tó jẹ́ 19 kí ló dé tẹ yàbá ẹ̀yin ọmọ ajá mẹ́jọ wọ̀nyí. ọmọ ìyá àdínní ọmọ ìyá súnà onígbà mi tó ti lọ fìbọn káàyàn mọ́lé ṣé nǹkan ayọ́kọ̀ àbí ń sinmi o. ajibutu limobotai dalalati bil huda wa man yashtari dunyahu bid-din ajabu. wọ́n kí lọ́lá kejì kó ń pọ̀tù ní ìrádà ọ̀dọ́ mùsùlùmí tó fẹ́ ran orílẹ̀-èdè lọ́wọ́ tó fẹ́ ran àwùjọ lọ́wọ́ ó gbọ́dọ̀ ní àníyàn tó lágbára pé mo fẹ́ déèyàn láyé. bàbá ń dọ́tẹ̀ wá Àbújá ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti wá kó wá tó lè ìrádà ẹ̀wọ̀n tó sọ yín dà lónìí. Allah. bàbá ń dọ́tẹ̀ wá Àbújá ẹ̀ bẹ́ẹ̀ ti wá kó wá tó lè ìrádà ẹ̀wọ̀n tó sọ yín dà lónìí. bí Àbújá ṣe jẹ́lu olówó tó ló jẹ́lu wèrè tó ọmọ yá bága ń bẹ wèrè hánra ń bẹ klọ́ọ̀bù ń bẹ ń bì tó yẹ pé wọn ò ní wọn pa wọn sì jó dàsùbà kí ló tẹ́ ẹ̀yà síbẹ̀ ẹ̀rọ tí bẹ́ẹ̀ ṣe kú òun lé ni. ẹ̀rọ tí ó kọ Islam pé tí n bá saburú Islam ni mo ṣe fún gbogbo ẹ̀dá tó bá ṣe nǹkan tójú bíi ti ẹ̀sìn rẹ̀ nígbà kí á mọ̀ yóò ṣẹ̀sìn wájú Ọlọ́run. wàjábù min hadhaini man ba'a dinahu biduniya siwahu fahuwa min daini ajabu. mo kí ṣe mọ̀ràn youth àti mísánà wọn ẹ̀yin ní dàkúkọ mo kí yín o. wọ́n ní kí ló tún tẹ̀lé tarkul faraj. bàbá ọ̀dọ́ mùsùlùmí ìpàtẹ́lẹ̀ kó fórílẹ̀-èdè tí ó fi dùn tí ó fi ṣe gbẹ́gbẹ́gbẹ́ ẹ má ra ààyè jù bá ara ayé ti pọ̀ jù kéèyàn má nẹ́sẹ̀ kó máa káàkiri ayé
Yorùbá náà ní ọwọ́ tó bá dilẹ̀ Èso bẹ́ẹ̀ ń sẹ́. lè súnmọ́ bẹ̀ níṣẹ́. Káàdì ọmọbìnrin nísìnyí báyìí wọ́n ti dilẹ̀ débi pé wọn ò fẹ́ ṣiṣẹ́ lówó mọ́. Wọ́n fẹ́ lo ẹwà kó wá lọ ọ̀pẹ́rẹ́sì ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ tó sọ̀pẹ́rẹ́sì wọn. Ẹ wá lọ wo dáadáa ilé tó wọ̀ tó ṣe ní gidi tó bóbi mẹ́tẹ́ tó kọ̀ lóbi ilé àìmọ̀ ẹgbẹ́ rẹ ló ti wọ bẹ́ẹ̀ tí ò jáde mọ́. Wọ́n sì ọmọ wọn tí ò wọ bẹ́ẹ̀ tí ò ní jáde mọ́. Wọ́n fi ọkùn tilẹ̀. Gbàrà yóò gbọ́dọ̀ máa bẹ fún ọmọ mùsùlùmí. Olólẹ́rìí bì, olẹ́rìí bì. Ó kọ Islam lára wa lóye kẹ́kọ̀ọ́ protect yẹ. Bàbá Lofe professor tó dà gbọ́dọ̀ ó fòye yín pé wọn ò fún yín lórí igi ẹ̀dá àmúgbà ni. Ìkànnì àwọn ọba òun ni mọ́tò wa pa ajá rẹ̀ wọ́n ń sunkún oṣù kan bá lóò dákẹ́ ẹkún àwọn ajá fẹ́ dọ́mọ rẹ̀ níjọ́ nàbà sèmẹ́ntì náà máa lu nàbà ń dá ajá jọ wọ́n ra ajá tó lé lọ́gọ́rùn kò mọ̀ dákẹ́ ẹkún ìmọ̀nìkábèsì nǹkan mi ti dé nǹkan mi dé kí ló dé tẹ̀ sunkún tẹ̀ dá kó ní lè dákẹ́ ó ní àṣà pé wọ́n ń gbé mọ́tò pa ajá ọba tí wọ́n fi kún oko ajá ní ń bà ń lọ́kàn jẹ́ gbogbo ọ̀dọ́ mùsùlùmí tó máa ń ṣe bí wèrè bọ́ọ̀ bá jẹ́ ìsìláàmù àmọ́ rí bó ṣe wù ọ́ ni ọ rí àṣà pé wọ́n ń fi ẹ̀sìn wá kún oko rẹ̀ ní ìbànújẹ́ tó bá mùsùlùmí. pé wọ́n lọ kún ọmọ kan nílé ijó ọmọbìnrin àwa ń kà wọ́n àtàbá òhòrè wọ́n fòkọ wọn hàn lágbájá tàmẹ̀dẹ́mí dákọ̀ a máa wò pé tí ẹ̀sìn kò séèyàn gidi ń bẹ mẹ́jọ. òun lẹ́yìn ọmọ wa bẹ́ẹ̀ ṣe gba ẹ̀sìn níta ẹ wà ní skul ní ẹ̀sìn ní skul ni ẹ má kọ́ sí ọmọ tí ò ní látùkọ̀ tán o. wọn àmọ́ dá mi lóhùn. لقد هاج الفراغ عليك شغلا وسباب لبلاء من الفراغ. àwọn àwọn tí yẹn máa fi ní ọlá wọ́n ní lóye ọ̀dọ́ mùsùlùmí ó lẹ̀sìn yóò fi máa dá pé àfi mùsùlùmí náà bàbá ẹ wá wo tó padà fi kún kẹ́yìn. ó ní hosnu siyasa dábìlì ọmọ mi. لقد هاج الفراغ عليك شغلا وسباب لبلاء من الفراغ. lára tó bá kí ìsìlámù ó dá lọ́la lọ́ọ̀yà ni wọ́n tó practice ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ wọn mẹ́rin náà kó wálé ké lọ́dọ̀ mi à ń lọ skul kódà ọmọ wọn lọ́kùnrin sọ́wọ́n yunifásitì ló wà yunifásitì tó wà níbí Ibrahim Daniel yunifásitì yìí ló wà lọ́fà ó ti parí sanáwì nísìn ó ń gbọ́dọ̀ mi sùn lọ sí yunifásitì Ibrahim no bàbá àti ẹ̀ ní ọ̀tẹ̀lé bàbá rẹ̀ wá lọ́jọ́kó. wọ́n sì bá a bọ́ọ̀lì. ó kú Adnan. Sọlá àlékà Allah. Sọlá àlékà Allahu ya Adinani. Ya Mustafa. Ya Mustafa. Ya Safwata Rahmani. Sẹ́nu àwọn yìí lè yàn bẹ̀sẹ̀ kíṣẹ́. Wọ́n ti prepare fún Islam. Ẹ ti sọ̀rọ̀ bàbá kí ni a fẹ́ fún ọ̀dọ́ lónìí tí kò fi ní sí èrè alùpùpù wa tó sẹ̀yí àmẹ́ ẹ lọ wọlé òbí mi olókọ́ ọmọdé níwèrè tó o bá tiẹ̀ mu sìgá àmọ̀kó ní ibú tiẹ̀ nù sọ yẹ kó máa rán ọmọ rẹ ṣùgbọ́n sì máa dára kọ́ lè bá àdákọ́ wú ẹnìkan sáà tó dùn ẹnìkan lọ hospital bàbá àtọmọ wa mú ẹ wá ń gbà lọ́yìn dẹ̀ tani wọ́n admit ní méjì ní ṣètà àmọ́.
ìwọ ìyá lọ yẹ sí náà láàyò ọtún wá rán ọmọ rẹ sálẹ̀ àdéwálé pọ ọmọ rẹ tó jẹ́ ọmọdúnjú ọ lọ ló bá kó fún ìyá àtọmọ lápapọ̀ wọn ń jà sóyún ta ni ó sẹ tiẹ̀ náà méjèèjì à ń kó oyún ẹ foyún kìsì ara yín lábẹ́ ọkùnrin kan náà ṣe wọ́n sì mórí bú tiẹ̀ kọ́ kú pẹ̀lú rẹ èwo lórí ibú tó tún fi ràn ọ̀dọ́ tó bí. ọlọ́lọ́ tọ́jú ọlọ́mọ lọ sọ àgbàtọ́ olóyún fọ́kọ ọmọ rẹ níbi síkẹ́ẹ̀tì wèrè tó ń sí lọ́yìn dẹ̀ ọkọ ṣe pé ń nọ́mà o mami ń kàn yín ládùn sí ọkàn ọ́ láàánú ìsìn. ọkọ ọmọ rẹ tí ò darúgbó mọ ìtọ́tọ̀ sílẹ̀ lórí àga musa yá ni bàbá jẹ́ nǹkan ayọ́kù tẹ́lẹ̀ jèrè mo kàn yá lọ́bẹ̀ ni. húsùn síyáṣà wọ́n ní ọ̀dọ́ mùsùlùmí tí a jí ọ̀dọ́ wa húsùn síyáṣà ẹ̀yà wọn kọjú sí mi kí wọ́n jáde kí wọ́n ṣe òṣèlú gidi. bàbá ẹsẹ̀ ní útúbà tàbá náà wèrè kan dá aláàmú wọn báyé jẹ́ kí ló táwọn ata gidi ò lè gbàjọba lọ wọn. káwọn máa ṣe bó ṣe dáa ó sì lò sí àṣà ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí lọ ṣe òṣèlú tó dáa ẹ mọ́ sọ̀ṣèlú àmùtí ẹ mọ́ sọ̀ṣèlú sanpọ́npọ́ ẹ mọ́ sọ̀ṣèlú ẹtìnẹ́bọlé ẹ gba agbára kó lọ́wọ́ àwọn ọ̀dájú kẹ́yìn ọmọ gidi ó máa ṣèjọba. wọn mọ̀ dáa mọ́ kí ọ̀sán ní kí ó fọ ọmọ kalẹ̀ lọ́sọ̀ fúrẹ́ àwọn alátrẹ́dì àwọn alámẹ́ntọ̀ rẹ ó yá ẹ dìbò fún ó ti ní ibi tá a ti lè pè tí ó ti dáhùn tó sì lò síyáṣà wọn ò ní lè rán ẹkẹ lọ jó lónlé wọn ò ní lè rán ẹkẹ lọ dún ìyàrá lọ́rùn because ẹ̀sìn ẹ ti lẹ́sìn ẹ nífẹ̀ẹ́ sẹ̀sìn. wọn mọ̀ dáàmà ẹ dábàá irú pọfẹsọ ọlọ́ọ̀fẹ́ yìí kò wá ló dáná máa lọ fẹsẹ̀ sẹ́nitọ̀ ṣùgbọ́n jímọ̀ ní òní lọ ọ̀sìn. ẹ dá mi lónìí àṣẹ ìsìláàmù gan kò ní amọ́sọ̀ṣèlú ẹ̀yin ọ̀dọ́ ó sì lò sí àṣà ẹ lọ sí òṣèlú gidi kálí bá promote ìlú ẹ̀yin lẹ́yìn sọ orílẹ̀-èdè because ẹ bẹ̀rù pàtùkọ̀ tán bẹ. Allah akbar. wọn mọ̀ dáàmà wọn nílé corrupt yín ẹ nílé fowó orílẹ̀-èdè mutí torí ẹ̀ máa mú kẹ́tọ́ débẹ̀ bẹ́ẹ̀ mú inú máa rún ẹ̀ kàn máa bì ní ntẹ́ ẹ̀ mú rí gbogbo tó dáa wá kọ́ kalẹ̀ ẹ̀ kàn wá ń bẹ ẹ bọ́ sáàrin wọn lọ́jọ́ ẹgbẹ́ ẹ fi mí sẹ́yìn pamọ́ ẹ wọ́n tó mọ̀ bí tẹ́ ń lọ kẹ́ fi dépò bẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ ẹ yá Akíntọ́lá takú. gbogbo ìyàwó ẹni náà ẹ mọ ọmọbìnrin tó sàǹdí láàrin wọn ẹ ti lẹ́yìn lọ obìnrin mẹtọ arásàlátù ni wà mìíràn ni ọ tó bá dọ̀ wọ́n nílé sí èrè ó sì sí àṣàrù lọ́sọ́jú wa ǹjọ́ta ti ń wà níbẹ̀ àti ìrìn tí ó wé láwàní lọ báyìí tí ó pè báyìí ní mí ẹ dákun ṣé òṣèlú ní ká má lẹ́sìn ni àwa là ṣe dáadáa àwa jẹ́ kí wọ́n máa fi jáànámà lọ wá gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ lẹ́sìn àwọn aha igbó fún yín ẹ̀yin ọ̀dọ́ ọmọ mùsùlùmí ṣé ẹ̀rọ yẹ ká bá mi ká máa sáyà mọ́lẹ̀. bìtẹ́ tí wàá sọ̀kalẹ̀ tá a ti wá máa gba nǹkan wọlé jẹ́mọ́ ẹ̀rí kí tún ni bẹ́ẹ̀ bá ti dá èmi ò sọ yìí mọ́ o. An-nizam wọ́n lẹ́yìn ọ̀dọ́ mùsùlùmí ẹ lọ létò ètò bàbá ètò lẹ́ni aṣáájú ẹ wù mí ìyàwó aṣáájú wù mí ètò lẹ́ẹ̀fi láfíìsì owó ọ̀dọ́ mùsùlùmí ẹ kó létò ẹ tẹ̀lé mi ọ̀dọ́ mùsùlùmí tí ń gbélé mi rẹ́ǹtì tó ń sanwó lọ́dọọdún ọ̀wá ń gun ọkọ̀ 500 million
lọ́bi tí wọ́n ti tún ọ bí ọ̀rá yé wa. Oní Land Cruiser, oní landlord, Land Rover, Land Cruiser, ọ̀tún wá ní landlord. Nǹkan mà sí ayé rẹ̀. Wọ́n mọ̀ dá mi lò. Wọ́n lè yọ ọ̀dọ́ ìsìlámù ẹni náà. Kí lè ṣe fórílẹ̀-èdè tí ó fi máa ga sí tó fi jẹ́ pé àwa là á jẹ ní iyì. Nizamul umur. Ẹ lọ ṣètò ṣẹ́sí ayé yín. Ṣé mo lè yà díẹ̀? Ẹ mọ̀ tẹ́lẹ̀ yín mọ̀. Ọbẹ̀ wà lẹ́yìn. Èyí tí mo fẹ́ sọ yóò ṣe bá kan lára yín àmẹ́jẹ́ ń sọ. Ó dá ǹjọ́ tẹ bá wọ́ fà ní ìmọ̀ sọ yín. Àwọn ìyàwó ní ń sọ ni. Ẹ̀yin náà ní ń sọ. Àti lórí sick náà. Bàbá àti mufti. Ǹjọ́ tẹ fẹ́ pa Ànábì. Sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ yìí yóò mọ̀ sí ká ọlá tó ọba gbọ́ dáadáa. Wọ́n fẹ́ pa á. Àwọn olórí ibú wa ló dáa náà. Ẹ jẹ́ lọ bá àwọn ọ̀dọ́ àdúgbò kí wọ́n bá pa Ànábì. Àrọ́dà àdúgbò dínì Habusa Muhammadin. Walakin qadahu Allahi amrun mu'akkadu. Bàbá àgbà. Nígbà débi táwọn ọ̀dọ́ ń jòkó. Afẹ́bẹ̀ yìí ń ṣe owó nì. Wọ́n fún wa lówó bí 1 billion. Ẹja sọ báwọn. Kí lè bẹ̀rẹ̀ sẹ́ fún afẹ́kẹ́ bá pa Ànábì. Àkàbá ń fò òkè nínú wọn. Ẹ̀yìn ìyá tẹ̀bí chief imam. Ẹgbọ́n abẹ́ ẹ̀ dáhùn. Abẹ́yìn kan bí mi ni. Ṣèbọ́ mi sáà ló bí mi. Ẹ̀yìn ìyá chief imam. Ẹnìkan wà tí mo bá mi sáà dìgbọ̀n. Mo lè mi ò ní bọ́ ọjà ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́nkọ́ mọ́ bí irú mi. Ó lóun lè sọ bẹ́ẹ̀. Mo ní tó àjà nígbà náà. Ó ní ṣe wá sọ báwọn. Akànjà ni n fẹ́ bí olórí ibú. Tí mo lè sọ̀rọ̀ ìdílé aṣáájú ò ní sọ kí n sọ aṣáájú. Allahu Akbar. Allah. Ẹ bá ń jó owó rẹ̀ ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí ẹ má jù wọ́n fi owó ra Ọlọ́run kò lọ́wọ́ yín. Allah. Ìkànnì wa ní tálẹ́ ní ká lọ pa. Wọ́n náà Nábì Muhammad ni. Sallallahu alayhi wa sallam. Ó ní apá lóòótọ́. Síbẹ̀ ti gbówó dé. Abẹ́sẹ̀rẹ̀ lọ́wọ́ kan fún wa. Wọ́n ní kí ni? Ó ní ọ̀yẹ̀dẹ̀ kọ̀ọ̀kan ẹ fún wa ní àkọ́bí kọ̀ọ̀kan lọ́kùnrin. Ẹ dá wọn jọ. Wọ́n ní kí ló dé? Ó ní tàbá lọ́kàn ṣáájú. Kájọ dúpọ̀ alẹ́ kan náà. Bàbá nítorí kí ni? Ó ní tọ́lọ́wọ́n bá bínú kó lè bá kárí ìlú. Ẹ wo hikima. Ètò ayé ni wọ́n ṣe níbẹ̀ o. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ ṣètò ayé ara yín mọ́. Ẹ fẹ́ kú torí ayé aláì ọ̀dọ́ mùsùlùmí. Ọwọ́ á fa ọkọ̀ láti bí tẹ̀ fi dé gbágbáládá. Ọ̀hún sáyẹ́tì lọ́kọ̀ dúdú. Ẹ̀yin 15 àwa da 500 mẹ́ta ta. Ẹ wá ń hu bí adìẹ. Ẹ létò. Ẹ fit Islam ayé yín burú. Ṣé mo lè kọ̀wé kan fún yín? Ìsìntà bá sin olówó tó fún yẹn lálòkù aṣọ tó bá sin Ọlọ́run bẹ́ẹ̀ tuntun 10 ni ó dà fún ọ. Wọ́n kú nizamul hayat ẹ lọ ṣètò sẹ̀mí ayé yín ẹ̀yin lọ́nà wo ẹ mọ́ rò pé ẹ dàgbà jùjùjù ẹ ti pa kìtì mọ́lẹ̀ ká yí ọ̀dọ́ mùsùlùmí ó dá alẹ́ ní yóò pẹ́ kó yá ibi tó bá ṣe mọ́ ni wọ́n dà kọ̀ rẹ mọ́. Gbogbo ẹni tí wọ́n ti máa ń rò pé ẹ̀mí ìwọ̀n ogun dáadáa yóò fẹ́ fi sọ́jọ́ alẹ́ bí ò bá gùn mọ́ yóò kú sẹ́ni tí ò ní àti fún pàlàyé. Ṣé mo lè wí kẹta o tó nílẹ̀ sọ̀rọ̀ mọ́ yìí o. Wọ́n ní sáàmù ní awokọ́t bàbá ẹ lọ ṣètò àsìkò ẹ lọ́nà wo àsìkò tẹ́ ẹ̀ rí owó yàfùyàfù tẹ́fẹ́ kó nílé ìdòdó ẹ̀wọ̀n mùsùlùmí ẹ mọ̀ ní láfíìsì ẹ̀ àsìkò ẹ̀ tètè lò ó ìgbà míì lédè tí ó tó gbẹ
sẹ̀pásìkò ẹ̀rùn bẹ o àsìkò òjò ń bẹ o àsìkò ooru ń bẹ o àsìkò ọyẹ́ ń bẹ o àsìkò tó ń lò lọ́wọ́ lọ ọmọ àsìkò tó tó padà kó sínú ẹ̀. wa ma laka son ani daya'i kasarifihi. wọ́n ní sọ́ọ̀mù ni mẹ́rin ẹ ṣètò owó ọ̀dọ́ mùsùlùmí ẹ ṣètò owó tọ́lá kó nílé-èdè ó dáa èyí lè wá ń tí àbíjá tí mo bíà ọ̀fẹ́ mu ìgò kan bí bá ṣe pé ń ṣèpèlè ọwọ́ ara ìgò 20 fáwọn èèyàn pé ẹ mú nǹkan sí mi lọ́rùn ọ̀sìn wọn tí wọ́n bí ọ ìwọ tí wọ́n sunkún béèrè ọ wáyé oríire bọ̀rọ̀ wọ́n sunkún rẹ ni. nizamu limal ẹ ṣètò owó ọ̀dọ́ mùsùlùmí ẹ̀yin ní bá sọ̀rọ̀ lónìí kó nílò ló lè bá a dá ìnákùná ọ̀dọ́ mùsùlùmí ti pọ̀ jù. bàbá ẹlòmíì ò dùn níwájú eléré báyìí yóò sì to bẹ́ẹ̀lì owó yóò máa lẹ̀ àwọn abípé dákun ìran yín mélòó ló ní láárí. èyí lẹ́ ń fọ́ mọ́bìnrin lọ Dubai torí pé ó fẹ́ sùn tílé rẹ ti sú ọjọ́ ó ti wá tásà tó kárí ìlú nísìn ọ̀dọ́ mùsùlùmí yóò wá ra òka tó lé ní 10 million yóò tún wá kúnlẹ̀ kó tó fóbi say yes nǹkan mà sáyé rẹ̀ mò ń bóyá nìkan wọn tó ń kúnlẹ̀ ó yẹ kó máa fọ́lù ẹ létí ni. ma laka son ẹni tó ń bùlọ ó wá fọ dákàrà ní ọ̀rìbọ̀ yọwọ́. ani daya'i kasarifihi. èmi ń fẹ́ fún yẹn ní nǹkan ó wà kúnlẹ̀ ọlọ́mọdé tí máa mi ò burú. bihariji riba. mo ti fowó rẹ sí ọdún bíi àyàgò lọ́nà. zina wa khamrin wa khuttati. nizamu ni mẹ́rin ẹ ṣètò owó ẹ kọ́ mọ́sálásí kò sí táǹkì lára síwájú ẹ fi owó nípa àṣọ síbi tó dáa ni. ẹjọ́ àdíjà ibi náà lẹ ti sọ̀rọ̀ gbogbo yín ẹ wá ẹsẹ̀ yóò ti ń bì gbogbo yín lẹ́sẹ̀ wọ́n tún wá pè kẹ́ wá jalága kápẹ́lẹ́ àbíùsì owó ni olówó ti dọ́mọ ẹ̀yìn àgbò. bàbá ó jalága rí òsì láyè tí ò bá ti lówó kò jẹ mọ́nu. ẹ jẹ́ wọn á sọ̀kalẹ̀ o wọn àmàdámi ló máa. ma laka son ani daya'i kasarifihi. tẹ́ ẹ bá fẹ́ mi ní tọ́píìkì òun hàn kọjá ibi tó lérò ẹrẹ́dì òun hàn kéegun torí kí ni èmi dájọ́ sọ̀rọ̀ òun sì wá dájọ́ sọ̀rọ̀ ẹni tí ò gbọ́ tí ò bá wá máa ń kọ́ òní náà lọ gbọ́ tó fi yí padà etí ló máa kún etí ló máa kún wà tọ́rọ̀ bá kún mẹ́tẹ́. ẹ̀yẹ́ tó kí ló tún kù jẹ̀mọ́. Naam. ẹ̀ dá mi lóhùn. Naam. ẹ̀yin ọ̀dọ́ ẹni náà nizamul awlad. Allah. ètò sọ máìkì lẹ́nu ẹ tètè wá ṣètò ọmọ tẹ́yìn náà tó ń bí because ayé tẹ̀ jẹ́ ti bíbá tọmọ jẹ́. ọ̀dọ́ mùsùlùmí ìwọ tó ra mọ́tò ní ọmọ 40 years ọmọ 30 tó wá ń gbọ́kọ̀ fún ọmọ ní ọmọ ọdún 12 èsì ní kọ́ mọ́ kọ́ ọmọ rẹ̀. Allah. ẹ ṣètò fọmọ yín ọdún mélòó ni wọ́n tó dá yàrá ní àṣàgbọ́dọ̀ wá kẹ́ ọmọ ọdún 3 ẹ wá fún yàrá wọ́n ń tọ́ ọbọ náà wò ìdájíkẹ̀lẹ́ lọ́ba tí ó gàn ọmọ tí ò tó yagbá fún ẹ yagbá fún ẹ ṣètò ọmọ ni. kódà àṣàkánsẹ̀lẹ̀ nísìn èyí ó kà í la ṣùgbọ́n mo kàn sọ ni tó láti kọ́ ni kò ṣe ó ní h tó yẹ kó mú ó tó ká tó jẹ́ kó lọ kàwé lu èmbò. ọmọ yìí ti fi kan díra rẹ o ó yẹ yọ nizamula ọ̀làdì nù ó ta kété ní sẹ́nu. bihariji riba zina khamrin wa khuttati. bàbá wọn dábí ló mọ fa ọmọ tí ò tí ì mọ ọ̀tún yàtọ̀ sósì ọmọ ọdún 10 ẹ kó lọ school ní abroad
tó bá dé kò ní lójú àánú ìyá àti bàbá ìyẹn tó bá tiẹ̀ wálé mọ́ wọ́n lè má wálé mọ́ ọmọ ọpọlọ rẹ̀ gbọ́dọ̀ ti pépé mo lóbìí mo mọ̀ tún mo sì kí ni à ń kà tí ò sí Nàìjíríà ẹ gbàgbé ẹ̀ ọmọ kẹ́kọ̀ọ́ Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dálẹ̀ báyìí ọmọ ìlú èbó sì máa sá lọ. gbọ́dọ̀ ti gba pòfẹ́sọ̀ tí ṣe wá sand sand ni ààrẹ ń tó lẹ́yìn yín kí o bẹ́ẹ̀ bá sí rùkù ààrẹ Nàìjíríà gbọ́dọ̀ rùkù ṣé mo tún purọ́ ẹ máa ṣe ó túbọ̀ yóò àgbẹ̀ lókè báyìí pé ìmọ̀ ni wọ́n ń dálẹ̀ yìí ibi tẹ́ ẹ ti ju gbogbo nǹkan lọ́nu ẹ tẹ́ wọ́n bí ẹni náà ẹ lọ ṣètò àwọn ọmọ yín ẹ wò mí ẹ kọjú síbí àwọn ọmọ kékeré mẹ́ta ti ra fóònù tó fi níyàn fún ẹ ó ní fóònù tó ọmọ kékeré lè lò ọmọ tí ò ti pé 15 years ẹ ra fóònù 4 million fún dákọ̀ ọdún mélòó ló tó dáa fún ọ ọmọ ọdún tó bí wọ ni ọmọ rẹ wá wà lẹ́sẹ̀ bẹ́ẹ̀dì rẹ àwọn kan ń wo fíìmù òsì ọmọ kéékèèké ẹ ti jẹ́ wọn rí sánmà láti inú yàrá yín hajj ní nǹkan ẹ má tó nípa ẹ lówó tó pọ̀ ẹ má kẹ́ ọmọ débi tí ò ní wúlò fún yín lọ́jọ́ alẹ́. فمرتكب بذاك ìwé yìí dà ní àyè. يبلى بنكبته.